As-salatu fa nabi sallallahu alaihi wasallam. Ìlú as-salatu wele ẹni sí fa nabi. Ó wà open. Nǹkan méjì la máa wo bí as-salatu. Al-alfaz wal-i'tiqad. Aka kọ́kọ́ ṣe taqdimu salatu rasulillah, yani salatu ibrahimiyya ala jami'i salawat. Tí ma sọ pé Ọlọ́run bá ṣàlékún kí a ti gẹ̀fà nabi, Ọlọ́run bá ṣe tí mo sọ iná salatu náà ni. Ọlọ́run bá ṣàlékún gẹ̀fà nabi, Ọlọ́run bá ṣàgbéga rẹ̀. So salatu náà ni bí máa na sọ́lá. So tí ṣùgbọ́n kan méjì la fi mọ̀ pé salatu tí lárúbá ló wá fi sọ kò sí problem. Salatu tí ẹ̀yí problem wà ń bẹ o, nǹkan méjì la mọ́ bẹ̀, sọ́rí mẹ́ta la mọ́ wò bẹ̀, alfazun wal-i'tiqad. Kí ló fi gbé kalẹ̀? Tẹ́ bá wo ọ̀pọ̀rọ̀ àwọn tíra tán fi sàṣàlátù fánàbí bá láfù tí ó sì gbọ́mẹ̀ bí kẹ́nìkan ní ilmul lawhul mahfuz ìbẹ̀lọ́dọ̀ ànábì, ṣé láfù yẹn lọ? Wọ́n ni alfazun batila, kìí sàṣàlátù fún àbàdì. Ẹwà ara lọ mí, láfù rẹ̀ dá bí Salaatul Faatih, láfù rẹ̀ mọ̀ dáa. Wọ́n ni máa bùtùlánì l'i'tiqad, i'tiqad rẹ̀ wá bú. Wà i'tiqad bùtùlánù l'i'tiqad, ó wá lè ju bùtùlánù lọ. Alfaz, gbà mí wọ́n sì lè ṣe dédé. In tó bá Salaatul Faatih jẹ́ bí ó ṣe dáa tó ní láfù yẹn. Ní ò bá fi wé pé gbígbà tí wọ́n sọ pé Ọlọ́run ṣàlékún kí á ti gẹ̀fà Nábì. Wọ́n ni man qalaha marratan wahida fakanawo qara 60 Qur'ana. Wọ́n ni i'tiqadun batil. Àbú sọ wípé ẹ̀tọ́ bá ká ó ju Suratul Fatiha lọ. Hadha i'tiqadun batil. So wàbíhì i'tiqadu yubtilu al-alfaz. Ní láwùjọ rẹ̀ tí wá wùlẹ̀ kó dáa tó mujanabatuhu wal Islam. Àwíyà ní Islam, ká máa sọ ní Islam. Ọ̀rọ̀ tó kójọ olódájú Kùránì lọ, àwọn yóò mọ̀ gbé Kùránì kalẹ̀. Olóṣọ́rọ̀ ẹni wípé ẹka Salaatul Faatih ẹyọ kan mọ́kírùn fún 10 years, mọ́kírùn fún. Ó ká Salaatul Faatih òkírùn ẹyọ kan lásán ga yí ẹ bàjẹ́. Ìwọ̀n ẹyọ kan, Ànábì ní man fatatu salatul asri faka'annama witra ahlahu wa mala. Tí wọ́n á sì rí bá bọ́mọ̀ ẹ̀ lọ́wọ́ bígbà tí ẹ pàdánù àti ọmọ àti dúkìá èèyàn tó jóná mọ́lé. Wọ́n ní Salaatul Faatih bíbò dákùn Salaatul Faatih bíbò. So àbá ṣe bá ráwọn èèyàn tó bá fẹ́ bá wọn fà á pé Salaatul Faatih ò dá, wọ́n ti mọ̀ pé bóyá wà òfin mọ̀ sọ wọ́n ni bóyá kí ni ò dá bẹ́ẹ̀. Allahumma salli ala Muhammadil Fatih liman ughliqa wal خاتم ما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى أهله حق قدره. adúpẹ́ fọ́lọ́run tó ti yọkú ó ti fi Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim fil alamin innaka hamidun majid. So ti fi rọ́pò rẹ̀ fún wa. So ń bí i'tiqadun batil ló bèèrè ìjẹ́. Èyí tí sọ ibù Burda ń sọ pé àwọn alfáàsì bí tó lè dábí ti mí gan. Ó ní asra bika Allahu layla idh malaikuhu war-rusulu fil masjidil aqsa ala qadami. Àbí èyí tí kí lórúkọ yín sọ. Àwọn èèyàn ẹmọ̀ nígbà àwọn alfáàsì tó dá ń bẹ́ẹ̀ nígbà tẹ́bà ìkí délẹ̀ báyẹ̀ kàn gbọ́ pé ìwọ ló ní ìmọ̀ láwọ̀wẹ̀lú máa fún ní ìbò ànábì àwọn bàbá ha. So níbẹ̀ yẹn i'tiqadun batil aw alfazun batil. Ẹlẹ́ẹ̀kẹta táà máa wò nípa àsàlátù tí àbálẹ̀ yẹn sí fún ànábì sallallahu alaihi wasallam ó ní amru bihi wa muwadhabatuhu alayhi. So pàṣẹ rẹ̀ fáwọn èèyàn, so fún lọ́lá, tafdiluhu ala ma thabata min an-nabi sallallahu alaihi wasallam. Tí ẹ bá hàn Salaatul Faatih fún ààrẹ tí wọ́n ń ṣe pé ó kàn tó wá fẹ́ sọ yóò kàn ní àkùkà láìka alfáàdí wọ́n ń sọ ó lè mọ́ ní problem ó lè. Ṣùgbọ́n tí wọ́n ti di wípé àìmọ̀ ṣe ó ní kẹ́lómínà mọ̀ ṣe bá ńlá wàhálà ó ṣe mọ̀ pó lọ́lá ó yá aláàbùsù tí mo sọ yìí mọ́ sọ Salatu Ibrahimiyya ṣe ti gbáhùn kan mẹ́tẹ̀ẹ̀ta ìṣe kókó. So ibẹ̀ ni àwọn àsàlátù yẹn ti wọlé. Tẹ bá gbọ́rí wáyà pé Àlí ní àsàlátù máa ṣe fánà bí ẹni mọ́ tako púpọ̀
yóò bọ́ níbi alfáàl yóò sì bọ́ níbi ẹ̀yìntìkọ́ gbogbo yòókù wọ́n sì bá sọ̀rọ̀ tàbá ti wélé yìí ó gbọ́dọ̀ ní síhàtul alfáàl wal i'tiqad wal amr wallahu ta'ala a'lam.